Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Taniọlọ́run káàkiri àgbáyé pátá wípé etí tẹ́ fi ń gbọ́ wa, ojú tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Eléyìí ni àṣírí Ìlọrin. Á tú. Ẹ bá rántí kéèsì mi kan ṣẹlẹ̀ tí wọ́n fi wá gbé mi láti Ìbàdàn, tẹ́ fi wá jí mi gbé lọ Ìlọrin. Nígbà tí mo dé, mo ti rò pé ìgbà tọ́lọ́run ti dáyàn láre, kí la tún fẹ́ mọ tú àṣírí wọn fún. Mo ti rò pé ọ̀rọ̀ náà kí n gbé sínú wípé Olódùmarè ti dá mi láre. Ṣùgbọ́n ìdí tí n fi ní gbọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ náà jáde ní láti pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn kan tún jáde, wọ́n pera wọn lógo Ìlọrin, wọ́n tún wá gbọ́rọ̀ jáde, wọ́n gbọ́rọ̀ kalẹ̀ wípé 27 charges làwọn ti gbé ti Taniọlọ́run lọ́rùn, àwọn ó sì lọ gbé láìpẹ́, ṣùgbọ́n àwọn fẹ́ kí n lọ wípé torí pé awíkó tó dání àgbà ìjàkadì ni. Ìdí tí wọ́n fẹ́ tàṣírí náà bóde ní torí series 1 lélẹ́yìí, máa ṣe series by series ni, bó ti ní 2. Ṣùgbọ́n dájúdájú ní tó fi lè mú àwọn ògo Ìlọrin dìde wípé àwọn tó fẹ́ tún gbé, dájúdájú ní tí wọ́n ṣeun mo ò mọ̀ láìda, mo ò mọ̀ tí wọ́n ṣe láìda, mo ò rí bí in tó lè dàlúrú, mo ò rí bí in tó lè mẹ́mu lọ, mo ò rí bí in tó lè fọ́ ìfẹ́ ìlú sí wẹ́wẹ́. Ṣé kémi ti pinnu lọ́kàn mi tẹ́lẹ̀ pé Ọlọ́run ti dá mi láre, ẹni tó lọ́n bá ti dá láre tún jà. Ṣùgbọ́n àwọn ìgbà tó ti wá mẹ́nu lé pé àwọn òtútù ta lọ Ọlọ́run gbé, máa rò pé ṣé pé tẹ́ ẹ ṣe ẹ rò pé n tó tọ́ ni, torí wọ́n ti dá wọn bí ẹni pé nígbà tí wọ́n ti bí àwọn wọ́n bẹ̀ wá ní adẹ̀gbẹ́bẹ̀ èyí pé n táwọn ṣe tọ́, á pé n tó tọ́ ni lẹ ṣe. Sẹ́yìn lẹ́ẹ̀tún mọ sọ fáwọn èèyàn pé ẹni kó bẹ̀bẹ̀ á fi ilẹ̀, á pé tòótọ́ bẹ́ẹ̀ sí pé Taniọlọ́run tọ́, tẹ́ ẹ wá jí mi gbé Ìbàdàn, táyé pé tòótọ́ bẹ́ẹ̀ sì gbé mi ń tọ́. Ṣé ǹjẹ́ yín lẹ́tọ̀ọ́ àwọn sọ pé ẹ sáà ní kó bẹ̀bẹ̀ ká fi ilẹ̀, ẹ̀yin náà ti rí pé tẹ́ ẹ sí òótọ́ lójú ara yín nìsín, á fẹ́ kí gbogbo ayé mọ rí bí ẹni pé ẹ ṣàánú Taniọlọ́run lẹ ṣe gbé Taniọlọ́run lẹ̀. Ǹjẹ́ kí wàá lè wá gbé Taniọlọ́run fún gan tẹ́lẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé ẹ ṣàánú ẹ tẹ̀ ẹ fẹ́ ṣàánú ẹ fẹ́ fi ilẹ̀ ẹ wá lọ gbé, ǹjẹ́ kí lẹ wá gbé Taniọlọ́run fún? Gbogbo ògbé tẹ́ ẹ wá gbé Taniọlọ́run, ẹ wá gbé Taniọlọ́run lọ́nà tí ó tọ́. Ẹ ṣáà pé mi ti bẹ̀rẹ̀ sórí ìgẹ̀ báyìí, ká kọ́ fi àwọn nǹkan kan yá àwọn èèyàn, torí àwọn náà ẹ̀yin náà mọ̀ gbọ́, ẹ̀yin tẹ́ wá jí mi gbé lọ Ìbàdàn, tẹ́ sùn mí gúgúdú lọ Ìlọrin, ẹ̀yin náà mọ̀ gbọ́, ká kọ́ fà àwọn nǹkan lélẹ̀. Ǹjẹ́ ẹ pè mí sí tọlọ́pàá, ẹ invite mi, mo ní ìwà. Ẹ mọ̀, èmi rò pé kéèyàn tó dé kọ́ lọ gbéyàn, èyí ọ̀kọ́ péyàn pé ẹni báyìí lágbájá báyìí a fẹ́ rí ọ ní àgọ́ wa, olọ́rọ̀ wá o. Nígbà tí bàbá tó wá ló yẹ kẹ́ kó sọ pé ẹja lọ arrest ẹ̀. Téèyàn bá tún wá fẹ́ arrest èèyàn, ǹjẹ́ bó ṣe mọ́ arrest èèyàn lẹ́sẹ̀ arrest mi ẹ̀. Torí gbogbo tẹ́ ẹ ṣe tẹ́ tún lè jáde pé ẹ tún fẹ́ tún yàn gbé, rí láì dá, rí ayín lẹ́ni àìdá, rí ayín bí lẹ́ni àìjírí. Ibi tẹ́mi ti mọ̀ pé àwọn kìíní ìwòrì àwọn lẹ́ni àìjírí ìwòrì àwọn lẹ́ni àìdá ni pé níjọ́ tá a padà lọ́rọ̀ lọ́rin, táyé pé ẹni kan mo wá bẹ̀bẹ̀ tá a débẹ̀, ọ̀rọ̀ sì padà débẹ̀ ní, ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ ìdí táwọn títọ́ ẹ káwọn fi mọ̀ pé ní àìdá ni wọ́n. Tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ táwọn babaláwo dìde, àwọn bàbá mi dáadáa láti Ìbàdàn, ojú òní ti ẹ̀yin babaláwo káàkiri àgbàlá ayé. Àwọn bàbá mi wá sọ wípé àwọn òṣèṣe bẹ́ẹ̀ sì mọ́ ń bú wa pé ẹ̀pá náà Adébọrẹ́, bẹ́ẹ̀ sì mọ́ sọ̀rọ̀ ó mọ́ ń dùn àwa náà, ẹ jọ̀ọ́ bí Áfíríkà láàfíà ò jọba, ẹ mọ́ bu àwọn òṣèṣe pé kápá náà Adébọrẹ́ mọ̀, ẹ mọ́ bu wa mọ̀. Àpẹẹrẹ pọ́ńdù àwọn òṣèṣe ta Ọlọ́run fi dìde ló fi ń sọ̀rọ̀. Bí bàbá Oníláwàní, bàbá Òkútagídí, àfà Òkútagídí mọ́ ìdìde ńjọ́ náà nu, wọ́n sọ pé irọ́ o, Kùránì àwọn ló ní kí
àwọn ọlọ́pàá ní ẹdẹbọdẹ lóní káwọn mọ takọ àwa ẹlẹ́bọ wípé èyí tẹ́ ẹ sọ pé ká mọ búra wa o àwa mùsùlùmí o àwa ò mọ bú ẹ̀yin ṣẹ̀ṣe á mọ pè ní ẹlẹ́bọ ni torí Kùránì àwọn ló sọ pé káwọn mọ pè ní ẹlẹ́bọ ìjọ mo ti mọ̀ pé ní táwọn kinní yìí ṣe wọn mọ̀ láìda á pè mọ̀ láìda ni aláàfẹ́ gbégbé ìfẹ́ afẹ́ gbégbé àlàáfíà ẹ̀yin tí wọ́n sọ wípé Kùránì ẹ̀yin o àtàdí tí ló ní kí ẹ mọ̀ kù alẹ́lẹ́bọ kẹ́ ẹ mọ̀ bú wa táwa ni wọ́n bú tí ò ní bú wọn padà táwọn bú bàbá rẹ̀ tí ò ní bú bàbá tí wọ́n padà ẹ̀yin lọ nípa ẹ̀yin nípa ká bá wọnú gbẹ̀ngànrọ̀ gangan torí sírísì wà lélẹ̀ ọ̀rọ̀ tí a pé tí má ní bẹ̀rẹ̀ ilé sọ́tán lónìí ni ní ọdún 2023 August ìjọba fún wa ní August 2023 ká máa fi ṣe àyájọ́ August 20 pé ká máa fi ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé káàkiri gbogbo ìlú àwa ń ṣètò pé a fẹ́ lọ sọdún ìṣẹ̀ṣe ètò táwa ń ṣe ni pé ọdún ìṣẹ̀ṣe yìí bó o láà ṣe lọ ṣe ní ìlú Ìlọrin torí pé àmọ̀pá aláwọn ọmọ ìyá ń bẹ nílùú Ìlọrin pẹ̀lú a lọ ṣe pẹ̀lú fẹ́ kìí ṣe pé tá a bá fẹ́ lọ ṣe ìlú Ìlọrin kìí ṣe pé bóyá kò gidá ní ipa kò kú mọ̀ dání kìí pé a fẹ́ lọ lù wọ́n bẹ̀ àbí ṣé ẹni tó gbé bọ́ọ̀sì tẹ́tà bá làmọ́ ìṣẹ̀ṣe dé 2023 tó ń fẹ́ lọ mọ́ gbéra lọ sí ìlú Ìlọrin ká lọ bá àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ̀ kájọ lọ ṣe fún lè bá rí pé àwa oníṣẹ̀ṣe gbogbo ilẹ̀ Yorùbá o àgbàgbé ẹ̀yìn ti Ìlọrin náà o ká fìfẹ́ lò tí mi ta fẹ́ ṣe nu kò sáàṣe é ṣe kéèyàn gbéra láti Ìbàdàn àbí láti ìlú kílù tá a bá ní ká fẹ́ lọ sọdún ìṣẹ̀ṣe ká mọ lọ Ìlọrin ká wá kó kùmọ̀ ẹ̀yìn mọ́tò àbí kéèyàn gbé ẹ̀yìn mọ́tò àbí kéèyàn gbé ba ẹ̀yìn mọ́tò nígbà tá a lọ jagun èyí ni mo ṣe tòlé lórí wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbálá ayé ní ọdún 2023 ní August ni mo ṣètò yẹn wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbálá ayé a fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe o Ìlọrin láti ti ṣe ní August 20 ẹni bá ní tọrọ tó ní kọ́bọ̀ tó ẹ lè fi ran ọdún yìí lọ́wọ́ ẹ fún wa o àkọyé kan lọmọkùnrin kan èyí ni mo sọ lọmọkùnrin kan bá pè mí àṣé ọmọ ìyàwó mẹ́ta pé kéwú lòfin jẹun tiẹ̀ ìsìláàmù ní pọ́ọ̀tì rẹ̀ sí ní oúnjẹ rẹ̀ ló bá pè mí ẹ̀hún pé àwọn òkú mẹ́ni ní ẹni àmìyàn ní èèyàn àmìyàn burúkú ní èèyàn rere lẹ́yìn ìgbà tí mo tó jáde náà mo tó mọ̀ pé oúnjẹwò mẹ́ta ló ṣiṣẹ́ ẹbú ìmọ̀ ó bá pè mí àwọn kan pé bó láyé ṣe kí la need ó wá pè mí pé kí la fẹ́ oúnjẹwò mẹ́ta pè mí pé kí la nílò gangan torí lẹ́yìn mi wọ́n ti parọ́ mọ́ mi nígbà tí ń sìn lé ara ìdí tí mo gbọ́dọ̀ fi ṣe fídíò yìí ni oúnjẹwò mẹ́ta wá pè mí pé kí la nílò gangan kọ́dún lè bá ṣeé ṣe àwọn kan náà pè mí ìyá mi kan náà pè mí láti UK ẹ̀wọ̀n náà pè mí pé kí la nílò mo sọ fún ìyá mi pé ọdún yìí tá a bá ń ṣe mo fẹ́ kí a ní drone camera torí gbogbo nǹkan tèmi ní owó ṣé mọ̀ àpẹẹrẹ pé ẹ̀yin ò sì mọ̀ pé mo ń sọ̀rọ̀ náà ni ṣe ìpá pẹ̀lú mi yóò ní ya owó la nídìí ẹ̀ṣá sẹ́díye báyìí ìyá mi yẹn náà pè mí pé kí la nídìí mo la nídìí drone camera torí tá a bá wà ń bí ọdún ká go live kí drone camera kó mọ̀ wò wá báyìí torí a ti mọ̀ pé ó ṣeé ṣe káwọn èèyàn fẹ́ wá kọ́ amọ́ bẹ̀ mo fi fábúra ìyá mi wà ní UK wọ́n sẹ́ǹtì drone camera sí mi àti àrẹ́jì drone camera tí mo fò lókè bíi ìbàlú àti àrẹ́jì ẹlẹ́bàá pé tá a bá wà ń bí ọdún o kámẹ́rà ọmọ rìkọ́dù wa aláàlọ́ ni òfin ní bára wa jà àwọn ló sì ní bára àlọ́ ni jà ni oníyàwó mẹ́ta wá pè mí ẹbí òkú mọ́kùnrin yàwó mẹ́ta ni ó fi UK nọ́mbà pè mí wá sọ pé kí la need mo ní tá a bá ní kẹ́ fún wa lówó process yóò tún mọ́ pẹ́ a ní di aṣọ at least táwa rí aṣọ bí yẹn 500 àbí táwa rí bí pé iye aṣọ tẹ́yìn bá sá lè fi ràn wá lọ́wọ́ ẹ fún wa ní aṣọ ló wá sọ fún mi pé òun ní printer kan Nàìjíríà AZ printer tí ó fún wa láṣọ ọ̀nà bí tán gbà mú mi nú o kò fún mi lówó nǹkan kò fún wa náírà o torí mo sọ pé padà sọ pé òun fún mi lówó kò fún wa náírà táwọn ẹnikẹ́ni tó wá ti pè mí ní tí mo sọ padà ni pé a nílò nǹkan báyìí
kí lẹ fi ràn án lọ́wọ́ torí ìta nílò wọn gẹlá nídìí kì í ṣe pé ẹ kàn wọn kó wá ẹ mọ kó wá irọ́ ètò tèmi ò rí báwọn ò rí pa pé ẹ mọ kó wá torí pé jíjáde torí pé wọn lówó nù ṣẹ̀ṣẹ̀ èmi náà fẹ́ lówó ń bẹ̀ èmi ò tiẹ̀ nǹkan àwọn ṣẹ̀ṣẹ̀ gan mọ́ lówó lọ kí tó dé ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ kí tó dé ṣẹ̀ṣẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ là mi ì mọ̀ bẹ́ẹ̀ dú gbogbo àwọn tó lówó nù ṣẹ̀ṣẹ̀ mi ì mọ̀ wọn àwọn tá a mọ̀ lórí móhùnmáwòrán ó ní bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tá a mọ̀ wò nù fíìmù ìsìnkú àwọn gan lówó lọ ìwà nù ṣẹ̀ṣẹ̀ pé bóyá mo fẹ́ lówó mo wá di ṣẹ̀ṣẹ̀ torí pé ilẹ̀ bàbá tèmi lélẹ́yìí á sì jà fún ni ilẹ̀ bàbá mi yóò ní dàrú ẹ̀sìn lẹ́fí ń dàrú táìpọ̀ mọ́ kọ́ ni mí ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ àgbélárugẹ tí mo tó yẹ wá sí ìṣẹ̀ṣẹ̀ nìyẹn tó tí oníyàwó mẹ́ta bá sọ pé òun fún mi lówó mi mọ̀ bí tó ti rí owó tó gbé fún mi o nígbà tó fẹ́ fún mi lówó ákútó tó mo fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ kí ló ti wulẹ̀ gbó lọ́wọ́ rẹ̀ kí n lọ sasọ fúnra mi táyé pé aṣọ wa ni mo ní pé a nílò mo fẹ́ tẹ́sí rí ẹ̀yin lọ ní bóde ni bó ti ní ní ìtú nítorí pé tí wọ́n lérí fùfù kọ́kọ́ lèmi sọ pé èmi náà tu ó bá sọ pé ó dáa òun ti fún HZL Peter lówó aṣọ 200 pieces mo ní tó dáa ni ó wá sọ wípé ókè ó wá ní kí fóun sample bá a ti fẹ́ kó rí ó rí WhatsApp mi mo lọ bá àwọn printer tó ń ṣe aṣọ àtàwọn aṣọ tá a ti ṣe rí tó dáa ṣe aṣọ kan wà tá a ti ṣe ń gbà yẹn èṣù sàn ṣetán a ti ṣe aṣọ yẹn táyé pé wàá ti lò sẹ́yìn mo wá fún un pé bá a ti fẹ́ kó rí ni ó wá test sample sí mi ó ní wá test sample sí mi ó ní printer yẹn ó test sample sí mi printer ó test sample sí mi tàbí mo gba sample tó gba sample aṣọ yẹn lórí phone mo gbà sample yẹn lórí phone ok ó wá ní bí wájú òṣèré ni gbẹ̀yìn òṣèré ni ó fún ẹ̀ náà ló wá ní pé printer yẹn wípé yóò wá bá mi bàdàn wípé printer yẹn yóò wá bá mi bàdàn pé yóò mú sample aṣọ yẹn wá kó tó lọ tẹ̀lẹ́pọ̀ yanturu sẹ́yìn pé yóò mú material èyí ò lè dá material aṣọ mọ̀ lórí phone àfi tẹ́yìn bá tó mú dání ó ní yóò mú sample ẹ̀kọ́ tó ti ṣe wá wípé tó tẹ́ wa lọ́rùn kó tó lọ tẹ̀ ní ọ̀pọ̀ yanturu mo bá kí ọ̀kadà mi mọ́lẹ̀ ọ̀kadà ẹbí power bike báyìí lórí 5 gear mo bá kì í mọ́lẹ̀ ó bá tó pọ́ bolówà aláwọn wà ní bolúwájí ó láwọn wà ní bolúwájí kò jìnnà sí oríṣi ìyàn sanyo mo ṣe kí ọ̀kadà mi mọ́lẹ̀ nu èmi àtàbúrò mi lájọ wà wọ́n sọ fábúrò mi pé mò ń bọ̀ ó mi pé mo ń lọ ibo mo lọ kó mọ̀ wọ́rí pé mò ń bọ̀ láì mọ̀ pé àwọn ajínigbé ló pè mí àwọn ajínigbé láti Ìlọrin ló pè mí kí wọ́n sọ pé mò ń bọ̀ nù mò ń bọ̀ ni ọ̀rọ̀ tí mi àtàbúrò mi sọ gbé kẹ́yìn níjọ́ náà mo ṣe dé etí express nù mo rí mọ́tò lọ́ọ̀kan mo ṣe mọ́tò lọ́ọ̀ ní mọ́tò làwọn wà ìkan wá mú ìkan sórí pàà báyìí bí ẹlẹ́gbẹ̀ẹ́ gbé orí ẹ̀ dán báyìí ó sojú ojú ẹ̀rí náà kànáà bí ojú olè báyìí sẹ́yìn pé mi àgbégbóyà sí pọ̀ bí mo ṣe wá dọ́dọ̀ ẹ̀ wọ́n á sọ pé oníṣẹ́yìn ni mo lè mi ni ó lágbó lásọdà ó kàn fẹ́ nọwọ́ gan mi ni tí wọ́n nọwọ́ gan mi báyìí mo èsùn sẹ́yìn nù mo kàn rí wọn tán jà bàrà tẹ̀yìn ni tán mú pistol dání bí mo ṣe ọ̀nà èmi ò mọ̀ pé ìmọ̀ lóye tó jẹ́ o wọ́n ń pera wọn lọ́lọ́pàá náà pera wọn ṣùgbọ́n ìmọ̀ lóye tó jẹ́ èmi mò ń sá lọ ní sá lọ pé torí kò tí n bá kiri mọ́lẹ̀ ta lé mú mi mò ń sá lọ ní sá lọ pé láti bolúwájí mo fẹ́ sáde oríṣi yẹn sanyo pípa àwọn ẹni bẹ́ẹ̀ mo ń pariwo olè pípa àwọn ẹni yìí pé kí n mọ sá lọ tọlọ́pàá ìsálọ pé ọ̀nà sọ ọlọ́pàá mo dojúkọ torí kò sẹ́ tó lè mú mi olè bá mi olè lé mi bí eré ó sì lé mi bí eré ṣé mi tí mo train ló lé mi bí eré olè ò tó bẹ́ẹ̀ mo wá ń sá lọ gbìrì èyí ọlọ́pàá tó sáré tẹ̀lé mi ó yí bọ́ tó ń yí lẹ̀lẹ́ báyìí ni wọ́n yí ṣubú wọ́n yí tẹ̀lé ra wọn ni èmi pariwo olè àwọn náà pariwo olè lèmi pariwo àwọn náà pariwo olè mo ń pariwo olè àwọn náà pariwo olè àwọn bí wọ́n ṣe ń pariwo olè àwọn tó wà wájú ti kó ní kókùntà dání bó ṣe ń dẹ̀ tán sọ nù bù máa ń pariwo olè nígbà tó wá rí pé àwọn èèyàn ti pọ̀ tán kókùntà dání lóko gbogbo ẹ̀ máa rò pé ó tó kí n dúró kó mo lọ ti táyà bọ̀yàn lọ́rùn
tí wọ́n mú mi báyìí àwọn dìndìnrìn tí wọ́n pariwo olè tí kò kúta dání táwọn yẹn mú mi báyìí wọ́n gbá mi sínú mọ́tò ni. wọ́n mú mi báyìí wọ́n gbá mi sínú mọ́tò ni. àwọn dìndìnrìn tí wọ́n pariwo tẹ̀mí pariwo olè àwọn òkò ní aládùúgbò àwọn aládùúgbò aróòfò tẹ̀mí pariwo táwọn ń pariwo olè tó sì mú mọ dání tí wọ́n gbá mi sínú mọ́tò bàbá àwọn orojọ́ àwọn kan wọ́n sì gbé mi lọ. wọ́n sùn mí rúgúdú wọ́n akọ́fù mi sẹ́yìn wọ́n sùn mí rúgúdú wọ́n fi gbé mi lọ ni wọ́n sàn gbé mi lọ wọ́n rù mí lọ. ṣé àmọ́ pé àwọn tó lé mi wọ́n pọ̀ ọ̀kadà tèmi gùn wá tí mo gùn wá wọ́n wá ní kí ìgbà tí àwa ní mọ́tò mo wá bè lọ wọn pé mo gbọ́ ọ̀kadà wà kí ló ṣẹlẹ̀ kí nìkan wọ́n wá ní pé àwọn ti ní kí ẹnìkan nu wọn kó ti ọ̀kadà tí mo gbé wá lọ sí Sanyo division pé kó ti ọ̀kadà yẹn lọ sí Sanyo division. wọ́n wá sọ pé Sanyo division mọ̀ nípa báwọn ṣe wá gbé mi yìí nínú mọ́tò wọ́n wá ní ọlọ́pàá làwọn wọ́n ní Sanyo division ló fáwọn ní go ahead fáwọn wá gbé mi pàṣẹ lọ́yìn làwọn ti wá gbé mi. pé èsùn rúgútú náà ní táǹkọ̀ mi sẹ́yìn rúgútú torí mi bá bẹ́ somi lọ́wọ́ somi lẹ́sẹ̀ lankoff rúgúdú yẹn náà sùn mí bí iṣu wọ́n sùn mí bẹ́ẹ̀ mo pariwo padà ní mi ẹ dákun ẹ tú mi ara ní mi ẹ dákun ẹ tú mi torí mi ò tí gbàgbọ́ pé mo ṣe gbọmọgbọmọ bẹ́ẹ̀ mo pariwo ara ní mi ẹ dákun ẹ tú mi mo mọ̀ tú mi mo bá ṣe ń lọnu wọ́n wá gbé mi ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ àṣà ń lọ àkọjá Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo ń pariwo ẹ tú mi ìnira yìí pọ̀ mo ò tú mi o gbogbo abiyamọ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pàtàkì káàkiri àgbáláyé àwọn ọmọ yóò ní mímọ̀ nira àwọn ọmọ yóò ní rí nira gbogbo ọmọ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pàtàkì àwọn ọmọ yóò ní mímọ̀ nira wọn ò ní rí nira torí nira tó bá mi jọ náà ẹ fi gbàdúrà fọmọ ẹni ẹlẹ́ni ó lé ní wákàtí mẹ́ta tó fi sẹ́kẹsẹ̀ sí mi lọ́wọ́ àtẹsẹ̀ tó wá so mí sẹ́yìn wọ́n wá dì mí bí iṣu ìdí ò ṣe jókòó ìkúlé ò ṣe kún. nígbà tá a rìn tá a ń lọ tá a kọjá Ọ̀yọ́ tá a fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ ojú ti dúdú bójú ìṣe bẹ̀rẹ̀ nu tó dé ìrọ̀ tó yẹ pé òjò ìrọ̀ débi ó pọ̀ tó yẹ pé òjò ìrọ̀ débi pé àwa gùn ò lè lọ mọ́ wọ́n sì rí dúró síbẹ̀ sẹ́yìn ìkan jókòó báyìí ọlọ́pàá kan jókòó báyìí èyí tó pẹ̀lú ọlọ́pàá àwọn tó wá jí mi gbé tó pẹ̀lú ọlọ́pàá ó jókòó báyìí torí mi rò pé bọ́lọ́pàá yìí sẹ́nu ìkejì náà jókòó báyìí ìkan àwájú lẹ́gbẹ̀ẹ́ òpónà olórí dídán tí ń wakọ̀ èyí tó rí wakọ̀ ìwọ̀n ìṣọ́ ọlọ́pàá àáfàá lòun tiẹ̀ bẹ́ẹ̀ ni ìlú ọ̀ràn ojú tiẹ̀ jẹ́ orújọ tiẹ̀ jójú olè aṣá kú díẹ̀ káàkiri kò mọ̀ sọ ilẹ̀ ti dúdú òjò rọ̀ adúró mi sì wà ní ọkọ̀ mẹ́rin ibi tó sùn mí rúgúdú mọ́. nígbà ó yá a tó tẹ̀síwájú nínú ìrìnàjò ìgbà tó yá mo mọ̀ pé adébì kan wọ́n ti torí mi bọlẹ̀ ń bẹ̀rùn wọ́n láwọn fẹ́ repo wọ́n dalé epo wọ́n repo àwọn ilé láwọn fẹ́ close wọ́n láwọn ra lé epo wọ́n sá sùn mí bó ti wá ń gbé mi lọ náà bẹ́ẹ̀ náà pé àti pé ni wọ́n làwọn yòókù wọn náà ráìdì nínú wọn dùn àti pé bẹ́ẹ̀ ni wọ́n ti alihamdulilayi mùsùlùmí gọ̀ alihamdulilayi lórí pẹ́ lọ jíyàn gbé alihamdulilayi Allahu Akbar àti pé ahọ́n wo leléyìí wọ́n mọ̀ sùn mí dé lọ ni o wọ́n á bára wọn sọ̀rọ̀ pé ṣé division kìnnìkan ní ká máa gbé bọ̀ irọ́ jẹ́ division nìkan ni wọ́n wà confused wọ́n á kọ́kọ́ gbé mi lọ bì kan ìgbà tó gbé mi débẹ̀ báwọn yẹn sọ pé irọ́ ẹ má gbé dúró ń bí division ayé ni ẹ má gbé lọ bẹ́ẹ̀ tuntun mi gbé nu bẹ́ẹ̀ gbé mi débẹ̀ nu nígbà tó gbé mi débẹ̀ tó gbé mi dọ́dọ́pàá
ìjìyà tún bẹ̀rẹ̀ ẹ wò ó gbẹ̀rẹ̀ olùfẹ́ ta ló lọ ṣé ká parí ibi tó ti ṣe parí tọlọ́pàá lónìí torí tọlọ́pàá ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ nínú series 2 ẹ̀sìn àwọn Ìlọrin ẹ mọ̀ rí a sọ etí àwọn ọlọ́pàá sọ ìpátá àwọn ọlọ́pàá kó ìyà táwọn náà fi mí jẹ kó tó di pé àwa bọ́ sínú gbẹdẹmú ọ̀rọ̀ gan ní prison wọ́n lù mí prison tààlọ́ mo jìyà prison o wọ́n so mí sáàrin báyìí láwọn wọ́dà wọ́n so mí lọ́wọ́ wọ́n so mí lẹ́sẹ̀ wọ́n sì jù mí sáàrin wọ́n sì gbá mi lójú tí kò bá gbá mi lójú báyìí tí mo jí burú báyìí wọ́n sákù mi ni mo fipá búra wọ́n lù mí débi pé obìnrin tó wà ní àwọn wọ́dà yẹn ó sì sunkún ìtì débẹ̀ iléeṣẹ́ Renix orúkọ yóò ní bàjẹ́ orúkọ wọn ní bàjẹ́ òkúta náà ń sẹ́ni tani ká máa fi mú àwọn èèyàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn àgbo tó lọ́tí tó sì jẹ́ tìbílẹ̀ wa ojú òní tiwa mo ṣe làbọ̀ rúwà làbọ̀ yìí làbọ̀ ìṣe fún ẹ̀yin tẹ̀ ń lómi tẹ̀ ń wọ́n mi káàkiri àgbàlá ayé. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá eléyìí ni àpòpọ̀ egbòogi tuntun láti iléeṣẹ́ Renix fún gbogbo ẹ̀yin onígbà fàájì tó gbafẹ́ fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnlú tẹ̀mọ̀ yáyì eléyìí ni à ń pè ní Modùnyọ́ láti iléeṣẹ́ Renix. Orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix Reshape. Èyí ni àgbékalẹ̀ oògùn tuntun tí iléeṣẹ́ Renix Reshape gbé jáde. Modùnyọ́. Èwo ló ti tọ́ mi wò? Wá tọ́ mi wò wá rí i pé mo dùn pa, mo dùn gan, mo nà ọmọ pa. Oògùn tá gbé jáde yìí oríṣi méjì ni. Ìkan wà ní coffee, ìkan wà ní herbal drink. Fún àwọn tó bá ń ṣe fàájì, àwọn tó ń ṣe fàájì, àwọn tó gbáfẹ́ dáadáa, yálà obìnrin àbí ìwọ ọkùnrin ni, kò sẹ́ni tí ò lè mú. Àgbo gidi ni tí a fi ewé ṣe tó dẹ̀ jẹ́ pé àgbo ọlọ́tí ni tó dẹ̀ máa ṣe ara lóore, tí kò ń ṣe èyí tó máa pààyàn ní ara rárá. Ìwọ tó bá jẹ́ pé ò ń ṣiṣẹ́ alẹ́, ìwọ tó fẹ́ kàwé lálẹ́, àbí ìwọ tó jẹ́ pé onímọ́tò tó ń wa ọkọ̀ alẹ́ ni, òun ni the coffee one òun ni o máa lò. Modùnyọ́ herbal coffee ó máa lò ó máa jẹ́ kí egungun ẹ̀ kó lè wá ríṣẹ́ ẹ̀ ṣe dáadáa. Dẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin náà bó dẹ̀ jẹ́ obìnrin ni tó bá jẹ́ pé ẹ fẹ́ perform dáadáa ní orí ibùsùn, ìwọ àti ìyàwó ẹ fẹ́ gbádùn ara yín, ẹ kàn rárá tọ́ Modùnyọ́ yìí wò kó tó di pé ẹ lọ sórí ibùsùn, ẹ máa enjoy ara yín ni. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún mú lásán báyẹn, tẹ́ bá máa fi sùn, ẹ máa sùn wọ́ọ́rọ́wọ́ tẹ́ pé tẹ́ bá máa fi jí báyìí gbogbo egungun ara yín báyìí ó máa jí pépépépé ni, kò ní sí pé kankan ṣe yín. Àgbo Modùnyọ́ yìí bí wine ló ṣe rí. Ẹ̀yin tẹ́ bá ń gbáfẹ́ tẹ́ ń ṣe fàájì dáadáa, ẹ máa mú tẹ́wọ́ tó máa dùn mọ́ yín ni. Báyìí dẹ̀rẹ̀ a dẹ̀ ń ṣe promo lọ́wọ́, a dẹ̀ ti gbé jáde rẹpẹtẹ fún àwọn tí ó bá fẹ́ jẹ́ alágbàtà wa. Ìwọ tó bá jẹ́ pé o fẹ́ oníkòmọ, onípatí, ìgbéyàwó, kàn sí iléeṣẹ́ wa láti wá rà. À ń ṣe promo fún oṣù 3 tó ti bẹ̀rẹ̀ nísìn títí di ìparí oṣù 5 which is May. Promo yẹn dẹ̀ wà fún pé tó bá ra pálí bíi 10, a máa fún ẹ ní nǹkan sí extra ní owó tí ò dẹ̀ gani lára rárá ni oògùn náà. So nǹkan tí ó jáde láti iléeṣẹ́ Renix Reshape tí a mú wá sétí gbọ̀n yín lénìí nìyẹn. Modùnyọ́, wá tọ́ mi wò wá rí i pé mo dùn pa. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí iléeṣẹ́ Renix Reshape lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí.